ẹ̀kaalẹ́ àgbòṣẹ́ láti òwúrọ̀ ìdìmọ̀ àyè òde gbìyànjú ọ̀làdé ìrìnàṣẹ́ lódó sùgbọ́n láti lè ṣe ti Ìjẹ̀bú Òde ayọ̀mídógò kan lórúkọ níròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ni wọ́n ti fi oyè òtúpa oríṣẹ̀ tilẹ̀ Wàrí dá lọ́lá. Ọba ìlú Wàrí Ògèàmì Àtúà Àṣekẹta ló fi oyè náà dá lọ́lá nígbà tó ń ṣe àbẹ̀wò ọjọ́ kan lọ sí ìlú ìyá rẹ̀ Ìṣẹ̀kírí ní ìpínlẹ̀ Delta tí ìtumọ̀ oyè náà sì jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run. Nígbà tí ọba náà ṣàpèjúwe ìyàwó ààrẹ gẹ́gẹ́ bí àmúyangàn ọmọ Ìṣẹ̀kírí, ọba náà tún sọ pé ìyàwó ààrẹ ní àwọn àmúyẹ iṣẹ́ rere àti ipa pàtàkì tó ti kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Obofori àti àwọn ọba míì àti àwọn olóyè pàtàkì míì jẹ́rìí sí ìjáwé oyè lé ìyàwó ààrẹ lórí pẹ̀lú Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Ẹnìtàn Adéyẹyè Ògúwùsì Ọ̀jájá kejì, ẹni tí ó kọ́kọ́ fi oyè yèyé aṣíwájú gbolẹ̀ Oòduà dá ìyàwó ààrẹ lọ́lá. Adéníyì Táyọ̀ jábọ̀ pé ayẹyẹ náà ìfinijoyè náà kún fún àṣà àti ìṣe Ìṣẹ̀kírí. Bí ẹ̀dùn ọkàn ṣe tẹ̀síwájú lórí ààbò oúnjẹ àti ìlera àwùjọ lórí pípàtẹ àwọn omi inú àrá àti àwọn ohun mímu tó wà nínú ike sí ojú oòrùn tí ìwà yìí sì wọ́pọ̀ nínú ọjà àti àwọn tó ń pàtẹ ọjà lẹ́gbẹ̀ẹ́ òpópónà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ó nílò ìlànà àkíyèsí àti ìbámu òfin láti dáàbò bo ìlera aráàlú. Yẹmí Dalẹ́mọ̀ ṣàyẹ̀wò àwọn ewu tó rọ̀ mọ́ pípàtẹ ohun mímu tó wà nínú ike sínú ojú oòrùn àti ipa tó ń ṣe ní ìlera ara. Bí ààwẹ̀ Ramadan ṣe ń tẹ̀síwájú, àwọn mùsùlùmí ni wọ́n ti rọ̀ láti darí pẹ̀lú òótọ́ àti ìwà ọmọlúàbí pàápàá jùlọ ní àsìkò oṣù mímọ́ yìí. Èyí ni kókó ọ̀rọ̀ tí àwọn àfáà sọ nígbà ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ààwẹ̀ Ramadan ti ọdún 2026 tí ẹgbẹ́ Ansarudeen orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú Òde ṣàgbékalẹ̀ fún àwọn mùsùlùmí òdodo. Ìfẹ́olúwa Àṣẹolú jábọ̀ ìròyìn ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Ìdánilẹ́kọ̀ọ́ fún ti oṣù Ramadan ọlọ́dọọdún fún ti ọdún 2026 tí ìjọ Ansarudeen ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú Òde gbé kalẹ̀ ló kún fún ọ̀rọ̀ nípa ipò aṣáájú ní èyí tí a ti rí ọ̀rọ̀ nípa ìdájọ́ òdodo, dídọ́gba àti rí pé a ò fi gbá kan bọ̀ kan nínú láàrin àwọn olùgbàgbọ́ òdodo. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àkòrí ti ayẹyẹ náà, àmánà nínú ipò aṣáájú èyí tó kún fún ìgbẹ́kẹ̀lé ní ipò ìṣàkóso, Ìmáàmù Habibullah Ajani Bello tẹnumọ́ pàtàkì jíjẹ́ olóòótọ́ fún àwọn aṣáájú nínú èyí tó ti rọ àwọn mùsùlùmí òdodo láti rí i pé ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ ròde nípa mímú ojúṣe wọn ní ìbádà kí wọ́n sì máa gbé nípa jíjẹ́ àpẹẹrẹ rere. Olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì níbi ayẹyẹ náà tẹnumọ́ ìdí tó fi yẹ kí àwọn mùsùlùmí òdodo máa fi ìgbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run Allah nìkan kí wọ́n sì máa sapá fún ìdájọ́ òdodo, dídọ́gba àti rí i pé gẹ́gẹ́ bí aṣáájú wọ́n rí wípé kò sí ìyapa àti jíjẹ́ aláàánú fún àwùjọ tí wọ́n bá ń gbé. Ọmọ ìyá mi ní lágbájá gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ jẹ́ sọ́pọ́ọ̀tì tó o sì mọ̀ pípa ìwà àti bíbẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dà léyìí tó yẹ kí wọn náà fi hàn sáwọn èèyàn pé ó tọ́ ni ọmọ ìyá mi ní o mo mọ̀ o àjọ wọn jọ bí a ní o àmọ́ wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dà ẹ bá dìbò fún tó ẹ̀yin lẹ́mọ̀ kì í ṣe pé ó fi bàjẹ́ ó tọ́ tó sọ̀hún ó fi ràn lọ́wọ́ ni olùrànlọ́wọ́ kò ń bi ìyà tí ò rí wájú Ọlọ́run gbà tí ò bá ṣe dáadáa. Gbogbo ẹ̀ ń dẹ́rì ẹ̀ fi ṣaṣáájú yín fa àfọwọ́nà. Àwọn aṣáájú ẹ̀sìn Islam tó tún wà níkàlẹ̀ nínú èyí tí a ti rí alága gbogbogbò fún àwọn obìnrin nínú àjọ Ansarudeen ní orílẹ̀-èdè Nàìjíríà Animashan Safira Abẹ́bí àti àwọn mìíràn sọ pàtàkì ohun tí ìdánilẹ́kọ̀ọ́ náà jẹ́ fún ìgbé ayé ìrọ̀rùn àwọn mùsùlùmí òdodo. Gbogbo gathering pátá gbogbo branches states la máa ń ṣe lectures a fi máa ń tara wa jí a máa ń sọ nípa kí náà ti ń pè ń tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní àsìkò yẹn a dẹ̀ máa fi ń ṣí àwọn èèyàn létí. Bákan náà ni igbákejì ẹgbẹ́ Ansarudeen fún ti ẹkùn Ìjẹ̀bú tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ ti ọdún 2026 yìí Comrade Àkànbí Taofik Afọlábí tẹnumọ́ wípé ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ lákòókò Ramadan yìí jẹ́ ohun tí ó ti ń wáyé láti ìgbà pípẹ́ nínú ẹgbẹ́ Ansarudeen àti wípé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n fi ń sàmì ayẹyẹ oṣù Ramadan èyí tó máa ń wáyé ní Àlàmísì kejì nínú
oṣù Ramadan lọ́dọọdún. Ó ti di àṣà wa, ó ti di wa wípé lọ́dọọdún a gbọ́dọ̀ ṣe Ramadan lecture. Ramadan lecture yìí ẹ̀yà kan nínú gbogbo àwọn ètò tá a máa ń ṣe tí Ramadan bá wà ní. Lára tó tún wáyé níbi ayẹyẹ náà ni ètò kówójọ fún ìgbélárugẹ ẹ̀sìn Islam, níbi tí àwọn tó péjú pésẹ̀ ti fínúfẹ́dọ̀ dáwó tó jọjú fún ìgbélárugẹ ẹ̀sìn. Bákan náà ni àdúrà pàtàkì wáyé fún àlàáfíà láti jọba ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà. Agboola Elúfúbójú ló ṣe àtúpalẹ̀ ìròyìn náà. Bákan náà àwọn mùsùlùmí òdodo ni wọ́n ti rọ̀ láti ní ìfaradà nínú iṣẹ́ sìn wọ́n sí Ọlọ́run àti iṣẹ́ ìtọrẹ àánú lásìkò oṣù mímọ́ Ramadan gẹ́gẹ́ bí ọ̀nà láti lè rí àlùjánnà. Olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì ọ̀jọ̀gbọ́n Kamaldeen Balogun ló sọ èyí di mímọ̀ nígbà tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan tí ẹgbẹ́ àwọn mùsùlùmí nílẹ̀kọ̀ọ́ gíga ti ìjọba àpapọ̀ tí a sọ lórúkọ Taisularin tó wà ní Ìjàgùn ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn mùsùlùmí òdodo. Ó ṣe àtẹnumọ́ pé ó ṣe pàtàkì kí àwọn mùsùlùmí máa wá àánú Ọlọ́run ọba Allah nípasẹ̀ èrò mímọ́ àti dídá sí ìdàgbàsókè ẹ̀sìn Islam. Blessing Adéwòye jábọ̀ ròyìn àmọ́ mẹ́kànlélẹ́rìn ìròyìn náà wà nínú ìwà tó ń bọ̀. Ní akitiyan láti mú àdínkù bá ìṣòro àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ àti láti dín àlàfo tó wà nínú iṣẹ́ kíkọ́, kò dín ní 2,000 àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ àǹfààní ètò ìmúgbòòrò ọgbọ́n iṣẹ́ àti ẹ̀kọ́ ìmọ̀-ẹ̀rọ tó jẹ́ ìpele kejì ètò náà. Alákòóso fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsà ló ṣe ìdí mímọ̀ nílùú Ìbàdàn níbi tí ó ti ń ṣàpèjúwe pé ètò ọgbọ́n iṣẹ́ àti ètò iṣẹ́ ọwọ́ jẹ́ ohun pàtàkì sí ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìpèsè iṣẹ́. Yẹ́misí Ajagunà ló jábọ̀ ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀ o.